ọmọ Yorùbá a dúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn àfáà tó ń gbàdúrà fún olóyè Sunday Igboho, a dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn adáhunṣe, kódà a dúpẹ́ lọ́wọ́ àwọn MS bàbá tó ń la àwọn èèyàn lójú. Ọmọ Yorùbá bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, àṣírí ìkànnà àwọn babaláwo èké tó ń ṣoògùn fáwọn Fúlàní àṣírí wọn ti tú. Mo sọ fún yín, mo ní anything tí olóyè bá ti fẹnu sí tàbí tí wọ́n dá sí nǹkan yẹn ti di ṣíṣe. Kábíyèsí Elédùmarè, tí bá níná ń jó lómi, tí bá níná ń jó lórí omi, ẹni lọ kéwẹ̀ wá, ẹni lọ kéwẹ̀ wá. Kódà babaláwo yìí kò ń ṣe pé ọwọ́ tẹ̀ nìkan, ọwọ́ tẹ̀ àṣírí ẹ̀ sì tú ní níwájú gbogbo ayé. Ẹ ṣe àwò abẹ́rẹ́ pé ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí olóyè tí wọ́n gbéra gbìjì ọ̀nà àwọn tí ń lọ Kwara. Irú àwọn ọmọ àlè Yorùbá tí àwọn Fúlàní ń lò against wa lélẹ̀. A máa sọ pé wọ́n yìnbọn fún Fúlàní kò wọlé, a máa sọ pé wọ́n yìnbọn fún màálù Fúlàní kò wọlé, a máa sọ pé Fúlàní dán oríṣiríṣi kan wò, àwọn Fúlàní lóògùn. Ara irú àwọn mo sì máa play kan tí ẹni yẹn sọ o, bó ṣe jẹ́wọ́, bó ṣe fẹnu ara ẹ̀ jẹ́wọ́ tó jẹ́ ká mọ̀ wípé ọ̀tá ọmọ Yorùbá lòun. Òun la ṣe máa ń sọ fún àwọn èèyàn wa, ẹ ṣọ́ra gidi gan, ẹ ṣọ́ra pẹ̀lú ẹni tẹ́ ń pè ní babaláwo tẹ́ bá ní ẹ fẹ́ lọ ṣùgbọ́n lọ́wọ́ ẹ̀. Ẹ ṣọ́ra lọ́dọ̀ ẹni tẹ́ mọ̀ tẹ́ bá kọ̀ máa sọ̀rọ̀ wájú ẹ̀. Kábíyèsí Elédùmarè, eléyìí ò fojú bò ó jẹ́wọ́ pẹ̀lú ojú tí gbogbo ayé rẹ̀ rí pé ẹni bí leléyìí. Ó ṣọ́ọ̀kì yín, ó ṣọ́ọ̀kì mi náà. Ẹ bẹ̀rẹ̀ sí ní bá mi share fídíò yìí, ẹ gbé ìrìn àjò. Àṣírí ti tú. Mo ṣáà ń wò pé báwo ló ṣe máa sọ pé àwọn fìjìláńtẹ́, àwọn fìjìláńtẹ́ Àgbẹ̀kọ̀yà, OPC, Sọ̀lúdẹ̀rọ̀, àwọn gbogbo àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máa lọ fèsì àwọn Fúlàní kan nínú igbó kékeré kan tí wọ́n á dẹ̀ máa padúrà àwọn ọmọ Yorùbá tó yẹn táwọn ò dẹ̀ ní anybody sí kọ́kọ́ fún wọn. Ó ti pẹ́ tèmi ti máa ń sọ fáwọn ẹ̀kọ́ àwọn Fúlàní tẹ̀ rí dúdú wa ló ń lò. Gbogbo ẹnu ni mo fi sọ, dúdú àwa ọmọ Yorùbá ló ń lò. Wọn ò ní nǹkan míì tí wọ́n ń lò yàtọ̀ sí dúdú wa. Ṣèbí ẹjọ́ mẹ́ta ni mo sì jáde tí kan náà àwọn àgbààgbà Fúlàní ta gbọ́ pé wọ́n lọ ka mọ́ ló dọ̀fẹ́. Ẹ̀yin tẹ́ bá ti rí fídíò yẹn wò, ẹ lọ sórí Masbi TV channel mi, kẹ lọ wò lórí live. Òun ní the live program tí mo ṣe last. Ó pòórá. Gbogbo àwọn tó wà ń bẹ̀ wọ́n fọ́ èèyàn 70 la gbọ́ pé ó fara gbá. Òun gbọ́gbọ́dọ̀ ẹ̀ lọ fẹ́ pa. Àwọn Fúlàní ẹgbẹ́ náà lọ wá wá. Ẹ wo adúrú ọmọ Yorùbá tí Fúlàní ti ṣe lọ́ṣẹ́. Ṣó jẹ́ ká tún sì wá rí babaláwo èké kan ká lọ máa ṣògùn fáwọn Fúlàní. Bẹ́ẹ̀ ni, bóyá ó ń ṣògùn fáwọn Fúlàní, bóyá kò ṣògùn fún wọn, gbogbo adájọ́ máa fẹ́ tí ara wa gbọ́. Àbí kí la fẹ́ pe wọlé nítorí Ọlọ́run? Ṣówó náà ṣé ojú owó ló ń pọ́n Kẹ̀yàrá bí ìtò yìí? Ojú owó ló ń pọ́n yín ni? Àbí ká sọ pé monetization ẹ̀ ń tà? Ó bàjẹ́ ó gọ̀ ó fẹnu ọ̀ra. Màá fojú ẹ̀ hàn yín lẹ́yìn tẹ́ bá gbọ́ nǹkan tó sọ tán, mi ní play gbogbo nǹkan tó sọ. Màá kọ́ play bóyá bí 2 to 3 minutes kẹ́ gbọ́. Tàbí one because ọ̀rọ̀ tó ń sọ yẹn ó wà very very annoying. Ẹ mọyì ẹ̀mí tó ti bọ́ lórí sọ́ọ̀bù tá a wà yìí ni. Káàṣì babaláwo wọn wá túbọ̀ olóṣògùn fún wọn. Kẹ̀ mọ́ bóyá máa rí láàrin èèyàn ni. À ń pariwo pé wọ́n ń pààyàn Kwara, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo. Olórí burúkú kan wá jáde, ó wá ń sọ̀rọ̀ sólóyè Sunday Igboho. Ó ní wọn ò mọ̀rọ̀ sọ. Ṣé wọ́n fi ṣe wọ́n ni? Ṣé kìnnìkan ni? Ó bẹ Ọlọ́run pé nǹkan tó ṣẹlẹ̀ sólóyè Sunday Igboho, sólórí burúkú ẹ̀ ṣó bẹ Ọlọ́run pé kó ṣẹlẹ̀ sí ẹni. Tí ìrẹsì bá tiẹ̀ pàpùtà sẹ́nu oníbàárà ẹni, ó máa ṣòfò ní.
irú ẹ̀ Yorùbá nation yìí máa dá nǹkan lẹ̀ gan o káàtẹ̀tẹ̀tẹ̀ Yorùbá nation dá nǹkan lẹ̀ àwa tá a jẹ́ last born olóyè Sunday Igboho gan o gbọ́dọ̀ rí wa kó sọ pé o láì já ò ní dánwò àwọn tó ń ẹgọ́ ò ní dánwò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń sọ pé Gani Adams ló wọ́n mú lórí kúkú níṣẹ́ èmi sọ fún wọn pé kò ń ṣe ààrẹ Gani Adams nítorí wípé táàrẹ Gani Adams bá fẹ́ sọ̀rọ̀ a mọ àwọn tó máa rán gbogbo ọmọ tó ń tẹ̀lé ààrẹ la mọ̀ gbogbo mídíà wọn la mọ̀ nísìnyí kẹ̀dẹ̀rẹ́ àtàwọn ọmọ Yorùbá nation àti OPC àti everybody we are all one kò síjà láàrin anybody wa mọ́ olórí burúkú ẹ wá ń jáde wá ń sọ̀rọ̀ ó wá dúgbò mú ọ̀rọ̀ Ìbà Gani Adams mo káwọn èèyàn lè sọ wípé ààrẹ Gani Adams ló ń ẹ a mọ̀ pé ààrẹ Gani Adams lówó ẹ̀wò láéláé wọn ò ní ṣe bẹ́ẹ̀ ṣé olórí burúkú ni ẹni ṣé view ló wá tó wá le tó yìí o wá rẹ́ni tó lè fi kọ́ bọ́dì o lè o ẹni tó fẹ́ gbàbọ̀dì fún olóyè Sunday Igboho ló wá fẹ́ gbàbọ̀dì fún ṣe é pé olórí burúkú ọmọlọmọ yìí ẹ wò tó bá dàbí ọ mo máa kódà mi ìfẹ́ play video ẹ̀ kan torí ta bá ń ṣò ojú ẹ̀ à ń promote ẹ̀ ni but the fact is ṣó bẹ Ọlọ́run ohun tó ń ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho tó bá sì ní bàbá kó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ sí bàbá tó bí ẹ tàbí kó ṣẹlẹ̀ sí wọ́n fún ara ẹ̀ a dẹ̀ bẹ Ọlọ́run pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n kó ṣàkóso ẹ̀ rè ṣó lórí burúkú ni ẹ ni tó bá ń tiẹ̀ sí gbogbo ọ̀nà tira ẹ sí ọ̀nà ni ó fẹ́ jẹ́ káwọn ó fẹ́ káwọn alálẹ̀ lè kọ́ ba tiẹ̀ jẹ́ ni ó bẹ Ọlọ́run pé kójú ẹ̀ tàbójú àwọn ọmọ tó bí kó rí ohun tójú lóyè Sunday Igboho rí ni ó máa gọ́ ó gọ́ ó fẹnu ọra tí rẹ̀ sì máa ń pàkúta ẹnu oníbàárà ẹni alákọ́tà ń sọ rèé ó ṣe rí bẹ́ẹ̀ a sọ fẹ́yìn èèyàn wa wípé àwọn ọmọ Yorùbá àti láàánú jù àti kú àlejò mọ́ra jù olórí burúkú yìí ní ìsìtẹ́wọ́ máa wo lọ wò bọ̀ ó lè jẹ́ Fúlàní ni bàbá ẹ̀ torí mi ò mọ̀ ọ̀dí tí yóò ṣe máa gbèjà Fúlàní pẹ̀lú àdúgbò tí àwọn olórí burúkú ti fojú wa rí ẹ jẹ́ ká ṣọ́ra fún ọ̀gbẹ́ni yìí o téèyàn bá fẹ́ péyàn ṣàkíyèsí ó ní bí èèyàn ṣe péyàn o gbogbo àtà súnmọ́ olóyè lẹ́fúbọ̀dì mọ̀ tó bá lámọ̀ràn tó fẹ́ fún olóyè wàá pè wàá sọ fún wa àdé sọ fún olúwa mi tàbí ká gbé ẹ sórí fóònù ká gbé bàbá wa sórí fóònù míì kó pè wọ́n ṣàkíyèsí ó ṣe yẹn ó wá ń jáde wọ́n sọ pé kíní kan ó máa ṣòfò ayé mi ṣé lórí burúkú ni ẹni ó bẹ Ọlọ́run fún ìdààmú ayé mi ó mọ tí ojú olóyè Igboho rí ni nítorí ọ̀rọ̀ Fúlàní ṣé ó bẹ Ọlọ́run pé kíkọ dandan tó lọ ń ṣe fún ẹ kó parẹ́ ni ó kò yẹ ẹni tó bá jówó lọ fún ẹ tètè lọ dá padà àwa wí táìwì ó bà nǹkan jẹ́ níta gbangba kó wá ń wá kọ̀rọ̀ wá ń dọ̀bálẹ̀ wá ń bẹ̀bẹ̀ ó ní ṣoríire o tún wá fẹ́ ṣe apology video o jókòó sórí ṣíà oníkíní kan tó pé kíní kan òun ṣe kíní kan tó dá o tún fi ìgbéraga sọ̀rọ̀ kò dẹ̀ ní dáa fún ẹ kò ní dáa fún ẹ kò ní dáa fáwọn tí wọ́n ń rán ẹ níṣẹ́ àwọn bàbá ẹ tí wọ́n ń rán iṣẹ́ ni kó jáde síta kó wá sọ̀rọ̀ á mú àwọn tó jáwo gidi á mú àwọn babaláwo gidi ms babaláwo gidi ni olówó Èkó babaláwo gidi ni Ìbíyẹmí Oòduà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á mú àwọn ọmọ Yorùbá tó jẹ́ ọmọ ọkọ Yorùbá tí wọ́n ń ṣe ọmọ àlè tí wọ́n ń ṣe ọmọ pàpàlágí bíi tiẹ̀ Tani Ọlọ́run wà ń bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ohun tí àwọn yẹn ń ṣe ni ohun tí wọ́n ń ṣe gan ni wọ́n pè ní kọ̀ǹfàmù
kò ń ṣorí burúkú tí wọ́n ń ṣe yìí tó sọ́ra di blogger ọ̀sán gangan. ṣé o mọ̀ pé ó ti pẹ́ tí o ti máa ń ṣẹnu mọ̀nàmọ́ná wò ó ibi tó fẹ́ yíwọ́ sí ègbè ibi tó fẹ́ yíwọ́ sí lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n yíwọ́ síbẹ̀ lánàá wọ́n ti padà dé ibi tí ò jẹ́ kankan. ó mà láyà o bójú ó lọ fún ẹgbẹ́ ó láyà ṣé lórí burúkú nìyẹn ni ṣùgbọ́n ṣe ń pààyàn ní Kwara ẹ̀ ń dùn mọ́ ẹ nínú. àwa wí táìwì bàbá wa Kọ́lá Olóòtú kí ló sọ tó burú kí ni wọ́n sọ ṣùgbọ́n torí pé o fẹ́ trend kí ni bàbá Kọ́lá Olóòtú sọ tí bàbá yẹn bá tiẹ̀ wá ṣe mistake àbí nǹkan kan ṣé bó ṣe máa correct wọn nìyẹn tó ń gbé wọn ṣépè tó ń fi èpè ọ̀rọ̀ fi bá olóyè Sunday Igboho sọ̀rọ̀ èyí ń dì ẹ̀fún mú ẹni o fẹ́ ṣìṣe láyé ẹni o fẹ́ fẹsẹ̀ lẹ́ẹ̀kọ́ fẹ́ ló kọ́ ni abẹ́wà gbà mí tó yọ náà Yorùbá nation yìí máa dá nǹkan lẹ̀ gan. ara àwọn ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára tí wọ́n ti kí ń fẹ́ dá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá rèé. olóyè Sunday Igboho ń sọ̀rọ̀ irú ẹ̀ òun sọ̀rọ̀ àwátá jẹ́ last born gan a gbọ́dọ̀ sọ̀rọ̀ kí wọ́n sọ pé láìdíà babaláwo ni ẹ́ babaláwo èwo ó wà ń bàdàn ó wà lọ́yọ̀ state bó ṣe rán jayé ẹ̀yẹ kó láìkí ẹ̀ àní ṣe kankan fún ẹ̀ àwọn alálẹ̀ fún ara wọn lọ́ọ́ máa dìde tó máa ṣèdájọ́ fún ẹ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n gbólóyè Igboho lọ́wọ́ gbogbo àwọn tó fẹ́ gbàgbọ́dì fún lóyè Sunday Igboho lọ́wọ́ gbogbo àwọn tó fún lówó láti wá assassinate characters of Sunday Igboho tó fẹ́ bring wọn down lọ́wọ́ ohun tó ń ṣẹlẹ̀ padà sí wọn. abẹ́wà gbà mí ni olóyè Igboho máa ń ṣẹlẹ̀ àrífín ó kọjá yẹ ó kọjá yẹ tó pátápátá ọ̀pọ̀ fẹ́yìn tẹ́bà tí mẹ́tí mò ń sọ̀rọ̀ ẹ̀ bọ̀bọ̀ lórí burúkú tó pe ẹ̀ ní awo fáwí àbí nǹkan kan gbogbo àwọn táwa mọ̀ tí wu yìí pa tó bẹ̀rẹ̀ orúkọ wọn tó parí ẹ̀ èèyàn dáadáa ni wọ́n. ìwọ ni wu yìí máa pa ìwọ ni first person tí o máa náà ń jẹ́ awo fáwí tó jó lórí burúkú kí ló ń ṣe é kí ló ń jó ẹlọ́wọ́ tó fi jólẹ̀ gbọ̀ngàn rẹ̀ pọ̀ gan o fẹ́ rárí ayé ni tó fẹ́ jẹ́ kí o gbọmọ Yorùbá bẹ Ọlọ́run ń tójú olóyè Igboho rí kójú ẹ̀ rí ni o fẹ́ jẹ́ ká bẹ Ọlọ́run kí o tí ojú olóyè Igboho rí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ti tẹ̀jẹ̀ wọn sílẹ̀ o bẹ Ọlọ́run pé kí nǹkan yẹn ṣẹlẹ̀ sí ẹni tẹbítẹbí taratara ẹ̀ àtàwọn ọmọ ọbẹ̀ ṣòfò ni o níyà láyé ni o níyà lé ayé ni o ní bàbá ni tí wọ́n lè pè é sí àkíyèsí abẹ́wà gbà mí ni tí ó bá ṣe ìwádìí tó dá owó ilé ilẹ̀ irú ẹ̀ wàá rólóyè máa sọ pé bákan kí ló ti régún lásì ẹ wò ó ms bàbá olówó Èkó ta ni Ọlọ́run gbogbo yín bẹ́ẹ̀ lọ ẹ pé wèrè yìí kó má fìdọ̀tí tó wà lára ẹ̀ fi yí yín torí èèyàn dáadáa la mọ̀ gbogbo èyí tẹ gbé ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá èèyàn dáadáa ni yín o ń tẹ̀dẹ̀ ń ṣe inú gbogbo ọmọ Yorùbá ló ń dùn sí yín tá à ń ṣàdúrà fún yín tá à ń ṣàdúrà fún gbogbo yín ẹ má jẹ́ kí ẹ wò ẹ yẹ bọ̀bọ̀ ìwò dáadáa ẹ yẹ̀ wò fínífíní tó bá jẹ́ kó ń ba yín ṣe ẹ yẹ̀ wò ẹ investigate ẹ eléyìí ò ń ṣe ọmọ Yorùbá o. olóyè Igboho ní kí gbogbo àwọn ọmọ Kwara tó ń pe àwọn táwọn ò yọjú kó má bínú torí pé wọ́n tẹ̀lé wà lórí àwọn pé wọ́n tẹ̀lé tí wọ́n wà lórí àwọn ni ò jẹ́ káwọn lè wà ṣàánú wọn Kwara. bàbá Kọ́lá Olóòtú dẹ̀ sọ pé
ṣé wanted tún wà lórí ibẹ̀ tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ wọ́n níbẹ̀ ni wọ́n tọ́jú pé wanted wà lórí àwọn wọ́n níbọ̀ tí wọ́n wọlé wọ́n jáde náà wọ́n ní ìwé àṣẹ security document tí Germany fún wọn àti Cotonou káwọn lè fi rìn ní anywhere tẹ́nìkan kò gbọdọ̀ dá wọn dúró apart from Nigeria ó wà lọ́wọ́ àwọn ọwọ́ ní but ẹ̀ ń kọjá ẹ̀ ń fò ó lè wá sọ wípé gbogbo ayé ló mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n gbà wọlé kò dìgbà tí wọ́n bá sọ fẹ́ẹ́ nìbọdì gbogbo ayé ló mọ̀ ṣẹ́ni tán wá lè máa gba Nàìjíríà ni ìyẹn ló wá dìmú tó wá mú kọ́kọ́kọ́kọ́ wọ́n ṣépè fún ẹni àwẹ̀ ẹ jẹ́ sáré play díẹ̀ nínú ọ̀rọ̀ tó sọ kí n play ẹ̀ kí gbogbo àjọ fetí wa gbọ́ kó má dàbí pé must be ọ̀rọ̀ tó sọ yẹn ti pọ̀ jù kìnìkan àní mo gbọ́ òye mo dẹ̀ ń gbọ́ mo wò pé sọmọ yóò ṣé kò ní ìyá ayé ni kò láwọn èèyàn lára ni tí wọ́n lè pèsè àkíyèsí wa ń ṣàpọlọ́jì wa jókòó sórí iṣẹ́ ò ń ṣe mọ̀nàmọ́ná irú ẹ̀ ẹ̀wẹ̀wẹ̀ ó kéré ọmọ ogun ní ẹ̀ àìmọṣẹ́kọ̀ ọmọ ogun ló fi torí bomi gbóná èlò lọ fún ẹ tí wọ́n ló ń ra ẹni tó bá jẹ́ wọ́n ló ń ra ẹ á jẹ́ pé dì ló ń dì ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó bá nífẹ̀ẹ́ wọ́n á sọ fún ẹ pé dì ló ń dì ẹ̀ mo wá lọ comment section ẹ̀ mo wá ipá àwọn Fúlàní lọ́kùnrin ẹ̀ bam tí wọ́n reply tó ń tì lẹ́yìn wọ́n fẹ́ fi comment bá tiẹ̀ díẹ̀ ni lọ́wọ́ gbogbo àwọn tí ó ṣe nǹkan tó ṣe wọ́n máa ń padà dé ní yẹpẹrẹ nínú ayé ni kẹni tá yóò lè gbọ́n torí pọ́nlọ́ ológbó lóye dìde ọ̀rọ̀ tó lẹ́yìn Sunday Igboho sọ lórí Ṣókọ́lá Olótù ìjọmọ tó bí lẹ́yìn tí wọ́n sọ̀rọ̀ yẹn àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní pè wá láti Kwara pé àwọn Fúlàní kọ̀ọ̀kan àwọn orí tó ń kẹ́rù tó ń sá lọ sí Kogi tí wọ́n bá sọ̀rọ̀ yẹn báwo ni wọ́n ti fẹ́ ṣe ohun tí ò yọ pọ̀lọpọ̀ yín ó pọ̀ ju ohun tó yé yín lọ nítorí ìjẹkújẹ tẹ́ fẹ́ jẹ torí pé o fẹ́ oh my God o fẹ́ trend àbí. now mo ti fẹ́ play mi ò fẹ́ play video ẹ̀gbọ́n ara tẹ́lẹ̀ bọ̀ mo kàn tún wò pé ẹ̀kẹ́yìn yan wa pẹ́lẹ́ máa wò pé kí ló fà tí màá bí ń para báyìí ìdí nìyẹn tí mo máa play díẹ̀ ṣíún kẹ́yìn náà kọ́. bó ṣe ẹ̀lẹ́gbọ́n ṣiṣẹ́ ojúbò ní tiwa àdúrà wa gbà. ní babaláwo Fúlàní ẹ̀ rí. ọkàn àgọ́ alẹ́ ìbàdàn nítorí àkókò wa ẹ jọ̀wọ́ màá play fídíò kan fún yín láìpẹ́ yìí níbi tí Kọ́lá Olóòtú tí ó ti gbé Olóyè Ìgbòho tó ti pè wọ́n lórí fóònù pẹ̀lú gbogbo àwọn ọ̀rọ̀ tó Olóyè Ìgbòho náà ń sọ táwọn àparọ́ ló kù gbogbo alamọ̀ yìí pé nípa ọ̀rọ̀ sísọ Olóyè Májàsọ́lá púpọ̀ bẹ́ẹ̀ kù díẹ̀ káàtó tó pọ̀ ṣùgbọ́n bàbá Kọ́lá Olóòtú tí Olóyè Ìgbòho bá sọ̀rọ̀ dáadáa kí wọ́n sọ̀rọ̀ dáadáa kí wọ́n ní onímọ̀ràn gidi Olódùmarè má jẹ́ kí Kọ́lá Olóòtú wọn padà kó bá wọn ọlọ́mọdé ó ṣekú pa wọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ pìrìsẹ́ńtà tó bá kù láti mọ ìtàbí wọn pẹ̀lú lẹ́bù tí wọ́n wà nínú ọ̀rọ̀ yìí mọ̀ púpọ̀ yìí ni ó ti gbọ́ ṣùgbọ́n àwọn gàmẹ́ jẹ́ wípé bẹ́ẹ̀ bá jẹ́ olùfẹ́ èèyàn lótìtọ́ mo fi Olódùmarè búra mo fi ọba tó ní mí tó ní ẹ̀mí mi búra lọ́dọ̀ gbogbo ayé mo nífẹ̀ẹ́ Sunday Igboho púpọ̀ àwọn èèyàn nífẹ̀ẹ́ Sunday Igboho ṣùgbọ́n àwọn gàmẹ́ jẹ́ pé wọ́n máa sọ pé ikú òkú nípa kíkanjú ikú olùyẹ pò mọ̀ ikú tó kọ́ sí ìlànà ní inú abẹ́ rẹ̀ ṣùgbọ́n yẹ ká kíkanjú wọn ni ó yẹ kí ikú tó payà àkókò káàkó ọmọ rẹ̀ kó ti tó gí sọ kí ọmọ yẹ̀yìn àgbàlagbà nígbà tí bàbá yìí pè yín lórí ẹ̀rọ tí wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ó kọ́ bàbá àjọ lẹ́nu mi jù wọ́n bí léèrè báwo lẹ ṣe ń ṣe ẹ̀yin náà padà gbà fídíò yẹn màá fídíò yẹn ṣe parí ni èyí tẹ́bi fẹ́ sọ nípa wọn èyí tí bàbá sọ bóyá tó bẹ́ẹ̀ àbí ò tó bẹ́ẹ̀ ẹ padà lọ́wọ́ ẹgbẹ́ ní parí mo bẹ̀ yín ẹ máa ń gbọ́ fídíò yẹn parí because lóòótọ́ la nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò yẹ kẹ́ ẹ kúkú yà o kò yẹ kẹ́ ẹ kọjọ́ ọlọ́jọ́ lọ o kò yẹ kó jẹ́ wípé ìntàfẹ́ṣẹ̀ àgbẹ̀ náà pé púpọ̀ sọ pé wọ́n yìí lábẹ́ nìkan jọ kan ó ní Yorùbá nation olóde wáyé Olódùmarè nation olóde wáyé ó ṣùgbọ́n Olódùmarè ló mọ ìgbà gbogbo ìgbà tí ó bá jẹ́ Májàsọ́lá
pẹ̀lú ìdojúkọ tẹ́ ẹ ti ní láyé à ń bẹ̀rẹ̀ ọ̀fọ̀rọ̀ ní oṣooju yín ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ń jáde lẹ́nu yìí tẹ́ ẹ bá kí ẹ bù ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ ni torí wípé ní bí ìtẹ̀ tó bá ti kéré tó yìí àgbẹ̀tẹ̀ kìíní àgbẹ̀tẹ̀ kejì àwọn tí ó kọ́ ń ṣe fún pátá fi máa lágbára láyé àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ni láti fi interview báwo lẹ̀ ń bá bára yín lẹ̀ báwo lẹ̀ ń ṣe kíní kan tí kálukú wọn jábọ́ láì ṣe pé wọ́n ṣépè fún yín bàbá àwọn nǹkan yìí. ayé bàbá ẹ̀ ò ní dáa ayé yàrá ìyá ẹ̀ ò ní dáa ayé tiwọ́ fún ara ìwà ní dáa ṣé olórí burúkú ni ẹ ni ṣe rí ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ mọ̀ wípé mi kì í dédé jáde mo ṣèwádìí mi fínífíní mo rí òótọ́ tó wà ní ọ̀rọ̀ yẹn ni mo fi jáde ṣe program tẹ̀rí tí mo ń ṣe olórí burúkú ọmọ tẹ̀ ń wò yìí ó mà ṣe o Yorùbá nation yìí dá nǹkan lẹ́ẹ̀gan o olóyè ló ń sọ fún pé ṣé wọ́n ṣépè fún bàbá ẹ̀ àbí bàbá ta ni ṣé wọ́n ṣépè fún yín ni olóyè Sunday Igboho like seriously ọmọ Yorùbá ẹ má jẹ́ ká lo emotion fún nǹkan tó wà lẹ́yìn ẹ ká sọ reality onífẹ́ olóyè Sunday Igboho kò dẹ̀ lè dúró sọ fún olóyè Sunday Igboho ṣé wọ́n ṣépè fún wọn ni àwọn ọ̀rọ̀ tó dẹ̀ ń sọ yìí kò jọ mọ́ interview tí wọ́n ṣe ń bo lágbára wọn wà bó ní kíní ń bó ní ìbọ̀dá kọ́ láti béèrè ń bo lágbára wọn wà kí ló tẹ́ pé èèyàn kan tẹ́ ẹ̀ jẹ́ nǹkan kan ẹ̀kọ́ máa ń fẹ́ dá wàhálà lẹ̀ ṣe wọ̀ pátá náà ló ti ń bẹ̀bẹ̀ oyè èèyàn níta gbangba wà ń bẹ̀bẹ̀ ńkọ́ rọ̀ èmi wò pé oníkan tó gbójú lé ni ẹjẹ́ máa gbọ́ lọ. bá a ṣe nífẹ̀ẹ́ yìí tó ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọ́n lè yẹ bẹ̀rù wọ́n lè ní tó dẹ́ nínú Olúbàdàn nígbà tí wọ́n pè é sójú ogun èrè kì í púpọ̀ yóò yá àwọn babaláwo akọni àti dúró nìkan. ṣé ń gbọ́rọ̀ ọmọ Yorùbá ẹ̀ka. Olúsadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú gbógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyá mi bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ́ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ ló kọ lọ́wọ́. ní báwo ló ṣe ń ṣèjọba ẹ olóyè sọ pé àwọn òṣèjọba wọn ní kó má bínú pé àwọn tó ń kó wọn káàkiri yẹn báwo ló ṣe yan wá ń ṣe kọ̀ọ̀kan olóyè dẹ́yìn ṣàlàyé pé ìfẹ́ táwọn èèyàn ní sí àwọn ló fi ń dìde la fi ń dìde tá à ń tẹ̀lé àwọn David ti sọ several times wípé kò sẹ́ anybody tó ń gba kọ́bọ̀ lọ́wọ́ olóyè ìfẹ́ la ní sí wọn. Ìbà Gani Adams tó bá dìde lè ní tó ń ṣe nǹkan tí olóyè Ìgbòho ṣe lè Yorùbá a máa tẹ̀lé wọn nígbà tó máa sọ̀rọ̀ lọ sọ̀rọ̀ bọ̀ Onínílágelú wọ́n gbé wọn sẹ́gbẹ̀ẹ́ Gani Adams ṣé ká sọ àwa mọ̀ pé o ò sí nínú mídíà OPC àwọn mídíà OPC á mọ̀ wọ́n ìwọ náà lè jọba OPC o it's nothing. Ohun tó bá fẹ́ sọ gangan ni kò sọ mi ò tẹ̀fẹ́ pílọ́dún ìmọ̀ inú tí ń bí mi torí pé ẹ̀yin náà ẹ wò ọmọ Yorùbá èmi ń fàsìkò yìí sọ fún yín lè ní wípé ẹ má jẹ́ kọ́ ọmọ Yorùbá kọ̀ọ̀kan kó rí olóyè Sunday Igboho ní ìrí pé ìrí wọn
àti rí wa ó máa papọ̀ pé ìrònú wa máa papọ̀ láyéláyé mọ̀ tó ṣẹlẹ̀ sólóyè Ìgbòho ni lórí ọ̀rọ̀ insecurity ní ìyá wọn kúlé lórí ọ̀rọ̀ insecurity yìí ẹni tó jọ ń ṣiṣẹ́ ló fòṣọlẹ̀ tó kú lórí insecurity ẹ̀gbọ́n wọn kú lórí insecurity yìí gbogbo business wọn bàjẹ́ lórí insecurity gbogbo owó tó wà lákàntì wọn tì í nítorí insecurity wọn jólé wọn torí insecurity wọn attack wọn lé lórí insecurity wọn fẹ́ pa wọn lórí insecurity yìí wọ́n di ẹni tí ó lè rìn nígbà tó hùn wọ́n wá gbọ́ pé wọ́n pààyàn ní Kwara irú ẹni bẹ́ẹ̀ ṣe òkú rí òní máa tẹ̀lé ní. ok ọ̀rọ̀ kan wà tẹ́fíbọ̀dì ò mọ̀ tẹ́pọ́lọ́ ìgan tún ti là mọ́lẹ̀ wọ́n ní pé Sàlíù táwọn lé ní gángan òun ló lọ tẹ̀dó sí Kwara èèyàn mélòó ló mọ̀ tí ó bá ti pé wọ́n sọ ọ́ jáde bó tẹ̀jẹ́ pé somebody like me èmi mọ̀ èèyàn mélòó ló mọ̀ èmi mọ̀ kó máa ń ṣòpò mọ̀ ọ̀rọ̀ sọ jáde kó wá fún mi lésì lóòótọ́ tábà ní Awólọ́wọ̀ bọ̀ kò tiẹ̀ jẹ́ kí n tó irú ẹ̀ sọ̀rọ̀ bọ̀ mo sọ kó lè mọ̀ wípé gbogbo nǹkan tó ń sọ à ń gbọ́ o à ń gbọ́.